We must learn it. Orí ọ̀fẹ́ ní gbogbo àwọn tí ń gbélé rẹ̀, káyọ̀sì bíi tiwọn tó máa jẹ́ tirẹ̀. Ní nílé tí o bá ti jí, ọmọ àgbẹ̀ ẹ̀kọ́ láàárọ̀ kùtùkùtù òwúrọ̀. Ojú méjì ò gbọdọ̀ rí àyàfi wọn nìkan. Ọ̀gbọ̀dọ̀ sẹ́kùn ọ̀dẹ̀ ní tó fẹ́ wọn lọ́sìkì rẹ̀. Kíyèsí o. Tí lọ́jọ́ yóò fi sú, ọ̀gbọ̀dọ̀ fojú ká ẹ̀kọ́ mi. Ọ̀gbọ̀dọ̀ fojú ká ẹ̀kọ́ mi. Ọ̀yà náà. O ní o ò fẹ́ láńlọ́ọ̀dù rẹ kó máa gbowó lọ́wọ́ rẹ mọ́. Bẹ́ẹ̀ni. Nífẹ̀ẹ́ bọ́jú tó bá ti gbé ẹbọ yìí lẹ̀ ẹlòmíràn kò gbọdọ̀ fojú rí ẹbọ yìí o yàtọ̀ sí láńlọ́ọ̀dù rẹ. Èyí tó wá jẹ́ bámbá bárí ẹ̀ di wípé lẹ́yìn ẹbọ tó o ti rí ṣúlẹ̀ ọ̀rẹ́ yẹn o gbọdọ̀ fojú rí ẹbọ mìíràn. Àìsí ìwà kiri lẹ́yìn ẹbọ kì mo ti rí mẹ́gbọ̀dẹ̀ mojú kan ẹbọ mìíràn mẹ́ẹ̀pá òfin mọ́ òfin nù mọ́sẹ̀gẹ̀ yẹn alápámọ́. We must learn it. Jesus is a Christian.